jẹ látàárọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ṣebí sì mo ṣẹ̀fọ̀dọ̀ ẹ sílẹ̀. Ó dẹ̀ jọ ọkọ mi, olówó orí mi, ó dẹ̀ jọ bá mi sọ̀rọ̀ náà. Romoke, tell me, kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe kankan tí wọ́n fi lé mi kúrò níbi tí mo ti ń ṣe tẹ́lẹ̀? Kọ́láwọlé, iṣẹ́ àtọ́dún wo ni ọmọkùnrin ṣe wá ń sun ẹkún ẹ̀? Ibi iṣẹ́ tó ti fi sílẹ̀ bí ọdún 2 sẹ́yìn. Wo Kọ́láwọlé, má sọ̀rọ̀ àìdólókùn ìsinmi lọ́rùn o. Jọ̀ọ́ ṣàánú mi o. Má bínú. Ojú náà dàbí àná lójú mi. Darling, jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tó ti kọjá. Look here. Jẹ́ a máa rò bí èmi wá ṣe máa dáa. Jọ̀ọ́. Don't cry again. Má sunkún ṣùgbọ́n. Ó yẹ máa lọ jẹun. Ọ̀tá mi ò ní kú, ọ̀tá mi ò ní ẹ̀mí rò. Ṣé èmi aṣojú ọ̀tá mi ò ní gbá ẹ̀jẹ̀ yóò. Ọ̀tá mi ò ní kú, ọ̀tá mi ò ní. Bídèmí, a ò létí mi kó bá gbóni. Àǹtí, ìyàwó dìde ìjókòó. Ìyàwó àrólérolẹ̀. Àǹtí, ẹ̀yin àti àrólérolẹ̀ yìí ṣáá. Ṣé òun jẹ́lọ́sì ni? Ṣé òun jẹ́lọ́sì mi àtàbúrò mi má jẹ́lọ́sì? Pẹ̀lẹ́. Ìgbà tí mo dé shop, àwọn sales girls yín wá sọ fún mi pé ẹ drop message lẹ̀ pé tí n bá dé pé kí n wá bá yín lé. Mo ń retí àwọn ọkùnrin tó fẹ́ kọjá wá fún mi. Ìtorí ẹ̀ ni. Pẹ̀lẹ́, báwo dẹ̀ ni? Fine ma. Dámilọ́lá ń kọ́. Àlàáfíà ma. Àrólé mi ń kọ́. Àǹtí, torí àrólé yín yẹn gan-an ló jẹ́ kí n call yín pé mo fẹ́ rí yín. Ṣé kò sí? Àǹtí, ó wà o. Àǹtí, kó láti fẹ́ fi ìrònú ṣe ra iléeṣẹ́ sí mi lọ́rùn. Ojoojúmọ́ ṣáá ìrònú ni. Kò dé sí nǹkan kan tí mo bá sọ, àmọ́ kò gbọ́ sí mi lẹ́nu. Ni mo wá ròyìn pé bí a ti ń bá bá yín, bẹ́ẹ̀ ló wá bá mi bá sọ̀rọ̀. Bóyá gbọ́ sẹ́yìn lẹ́nu, bóyá dẹ̀ change. Ọmọ ìṣá àti ìrònú gbogbo ìgbà. Wo sórí. Gbogbo wa là ń gbìyànjú pé kí Kọ́lá rí ṣe ẹ̀. Tó bá jẹ́ pé ó tètè dé ni, mò ń bá chairman company kan sọ̀rọ̀. Ó dẹ̀ sọ fún mi pé òun á wá nǹkan ṣe sí i. Ṣé ò ń gbọ́? Kìkì pé kákan kún fàdúrà ni. Bíbélì gan sọ fún wa. Ó ní ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Títí kíni? Títí rere wa máa fi tẹ̀ wá lọ́wọ́. Kí a kún fàdúrà. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run, bí Olúwa bá ṣì ń jẹ́ Ọlọ́run, nǹkan tó rí tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Àmín Jésù, àmín Jésù. Ṣé o ti gbọ́? Fọkàn ìbalẹ̀. Ṣé o ti gbọ́? Ṣorí títí ìrọ̀lẹ́ màá dọ́dọ̀ màmí. Àwa jọ wé ìgbà tèmi àti wọn tàjọ máa wá sọ́dọ̀ yín. Ṣé o ti gbọ́? Fọkàn ìbalẹ̀, máa rúbọ náà máa ronú o. Ṣé o ti gbọ́? Yes ma. Ẹ ṣe mo dúpẹ́ ma. Jókòó. Ó dà, ṣé wàá dẹ̀ jẹun sí? Ṣé wàá jẹun sí? Kí ló fẹ́ jẹ? Anything ma, anything. Rice àti dòdò ńkọ́? Wà okay ma. Fine. Èmi fúnra mi ni màá prepare. Màá help yín ma. Màá dẹ̀ gbé ti Kọ́lá dání náà. Kò sí problem. Kò sí problem. Gbáyìndé, kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Wọ́n ní bọ́ bá gbóúnjẹ lẹ̀ ò ní jẹ́ àfìrònú ṣáá. Jọ torí Ọlọ́run mo bẹ̀ ní ọkọ mi o, má fi rònú kọ́lé àrùn sí rẹ lára. Àbúrò, jẹ́ kí n sọ tọrọ fún ẹ. A ní dákẹ́ àdúrà ni o.
ṣé o ti gbọ́ ìwé mímọ́ tèmi tiẹ̀ sọ fún mi wípé nígbà tí Ọlọ́run dá ìkólọ Síónì padà ó dàbí ìgbà tí èèyàn bá ń làálàá ṣé o ti gbọ́ ẹnikẹ́ni tó bá fomi ojú fúrúgbìn ó dájú pa fàyọkà ni. ẹ wá àǹtí mi mo ti gbàdúrà ìṣòro dà yẹn pé Ọlọ́run gan orí tèmi o. a sọ bẹ́ẹ̀ mọ́ o. má sọ bẹ́ẹ̀ o. darling ẹrù kékeré kọ́ ni màmá àtàntí gbé wá fún wa o in fact kò sí nǹkan tó ń dì sínú ẹ̀tọ́ ẹ̀wà wà ń bẹ rice òróró epo àti beverages in fact wọ́n tún ṣe bẹ́bẹ́ wọ́n bá Dámilọ́lá gbé noodles wá wò ó pé a dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ni o. àǹtí mi ẹ gbọ́ lóòótọ́ àǹtí mi ẹ ṣe gan wọn ṣe àwọn ẹ ṣe. kí wàá ní ìtumọ̀ gbogbo yẹn sí kí ni ìtumọ̀ yẹn. àǹtí ẹ jẹ́ a dúpẹ́ wọ́n ta bá ṣe ní lóore ọpẹ́ là ń dá. ẹ̀yin lẹ mọ̀ aya mi wàá jókòó tì mí bí báyìí èmi àti ẹ lọ́rọ̀ wàá jókòó mú lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ́jà rẹ alọ́rọ̀ sọ. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ àròlé jẹ́ káwa pàpà jẹ́ àṣẹ family meeting. jẹ́ àṣẹ family meeting. ẹ múra yín ẹ̀gbọ́n àtàbúrò èmi àti ìyàwó mi náà àmúra wa. ẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run ló lọ pé àìdúpẹ́ ara ẹ ní aya mi kí ni tẹ wá ń dúró dè gan kí ni tó ń da yín dúró. Yorùbá bọ̀ wọ́n nígbà ara làbúrà ẹnìkan ibú Ṣàngó lẹ́rùn àbíṣẹ́ tí ò sí lọ́wọ́ ọkọ ẹ̀ ni tẹ̀wájú oyè fètò sọmọ bíbí gbáà ọmọ ọdún 4 ẹ̀wò ń tèmi wá bá yín sọ tí wọ́n wá bá wọ̀ gangan tí wọ́n á bẹ̀ sọ ni wípé ẹ ṣáà fún èmi ní àròlé. màmá ṣe ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yìí kì í ṣẹ̀bi mi o kì í ṣẹ̀bi mi rárá. ẹ̀bi tàwa ni o. gẹ́gẹ́ bí òwe ọmọ yín ó ní inú dídùn ló mórí yá. ṣé wàá fẹ́ gbọ́ tèmi ṣe bóbìnrin ni wọ́. bẹ́ẹ̀ ni wọ́n. ìwọ fa ọkọ ẹ mọ́ra ẹ ṣáà fún èmi ní àròlé ẹjọ́ tó ní tọ́lọ́hún. ti gbọ́ ma. ẹ wá àti kò sí problem kò sí problem kó wọn bọ̀. o ṣe àbúrò ojú ò ní tiẹ̀ o ṣe. àǹtí my wife. ìyàwó àròlé rolẹ̀. àǹtí ẹ dé o. first lady. ṣẹ̀rí white goat ẹ wọ̀ sọ́rùn yìí wàláì má gbà lọ́rùn yín kẹ́tù lọ. ẹ wo obìnrin bọ̀ ń bọ̀ tó ń jọba lẹ́dí ẹ̀ pé ẹ ṣe kọ́ lókè. máa fún ẹ. owó ààbò làbí ìṣàkóso bàbá ń bẹ̀. owó òwòwò. ẹ ṣe wà ẹ jẹ́ sáré tàbí ọ màá sẹ̀ tí ó hùn sí i. ilé aya mi. ọkọ mi kò ṣe òkú ìnáwó màámi ẹ fi gbogbo yẹn lẹ́nà tí n bá ṣe fún ta ni mo fẹ́ ṣe fún ọlọ́run má ṣe wá lọ́mọ ìyá òsì. àmín àmín ẹ̀yin náà àkókò jẹ wọn mọ̀ ọ máa ń ṣe fún yín jẹ ṣe àṣírí a máa bọ̀. kí ló ń sọ lẹ́ẹ̀kan yẹn náà. mo ní àǹtí ìgbà tó pè mí lọ́sàn-án yẹn wọ́n ní kí Folúkẹ́ máa gbé lọ́dọ̀ àǹbí mo dẹ̀ ní ó wà òkè.